Ènìyàn mi nínú Olúwa wí, sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem. Sọ fún pé ògo ìjà rẹ̀ ti tán. Èrè rẹ̀ àlọ́rí àṣeyọrí rẹ̀ ti yọ. Sọ fún pé ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ọkàn mi yìn Ọba ọ̀run, mú ọrẹ wá sọ́dọ̀ rẹ̀, wọ́tàwòsàn tàdáríjì tàlábàáyìnbí ẹ̀yin Olúwa, yìn Olúwa, yìn Ọba àìnípẹ̀. Ogun ọ̀run ẹ bá wa yìn, ogun ọ̀run ẹ bá wa. Bàbá ọmọ òun ẹ̀mí, bàbá ọmọ òun ẹ̀mí. Òrùn òṣùpá ẹ wólẹ̀, òrùn òṣùpá ẹ wólẹ̀, àti gbogbo àgbáyé ẹ bá wa yìn, ẹ bá wa yìn, ẹ bá wa yìn Ọlọ́run mẹ́ta lọ́kan. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run wa gbé yín ga. A fọpẹ́ fún yín. A fìyìn fún yín. Ọba àwọn ọba. Olúwa àwọn olúwa. Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan. Yáágbó yáájù. Tìrẹ ni ọlá, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára. Ọlá ńlá àti ipá jẹ́ tìrẹ. Agbẹ́ngà fún àánú tarí gbà lónìí láti tún wá sórí àkọ́tún ètò Onihinrere Sioni. Olúwa gba ọpẹ́ wa. Olúwa gba àyìn wa. Ta là bá fi ọ́ wé? Ta ló lè bá ọ dọ́gba? Ipá tó borí ipá, agbára tó ju agbára lọ. Omi ara wa, ẹ̀jẹ̀ ara wa, iṣan ara wa sọ wípé ògo ni fún orúkọ mímọ́ yín. Ògo ni fún orúkọ mímọ́ yín. Gbogbo ògo ni fún orúkọ mímọ́ yín. Ẹ̀mí mímọ́ ẹ gba ọpẹ́ wa. Àjíǹde àti ìyè ẹ gba àyìn wa. Bàbá ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run àwọn ọlọ́run ẹ gba àyìn wa. À ń lọ nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù, ẹ bá wa sọ̀rọ̀ ní Olúwa. Bàbá ẹ bá wa sọ̀rọ̀ ní Olúwa. Ìjìnlẹ̀ ìfẹ́ ẹ bá wa sọ̀rọ̀ ní Olúwa. Ọ̀rọ̀ tí ó rà wá padà, ọ̀rọ̀ tí ó gbé wa ró, ọ̀rọ̀ tí ó tún ayé wa ṣe, ọ̀rọ̀ tí ó mú wa rí ìgbàlà, ọ̀rọ̀ tí a tó sọ wá di ẹni àṣepé, ọ̀rọ̀ tí ó dá wa padà bọ̀ sípò, ọ̀rọ̀ lábẹ́ ìṣàkóso ọ̀rọ̀ yẹn tí a fi rí àánú gbà lórúkọ Jésù. Bàbá ẹ bá wa sọ̀rọ̀ ní Olúwa. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ìdáǹdè. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ọlá. Láti inú ọ̀rọ̀ yín jẹ́ ká rí ògo. Láti inú ọ̀rọ̀ yín ṣe wá lẹ́ni àṣepé. Láti inú ọ̀rọ̀ yín má jà ṣubú ara o. Láti inú ọ̀rọ̀ yín má jà ṣubú ẹ̀mí o. Ọlọ́run ọ̀rọ̀ rẹ fi gbé wa lórí gbogbo ọ̀nà. Ní orúkọ ti Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ògo fórúkọ rẹ, ògo, ògo fórúkọ rẹ, ògo, ògo fórúkọ Olúwa. Ògo, ògo fórúkọ rẹ, ògo, ògo fórúkọ rẹ, ògo, ògo fórúkọ Olúwa. Amen. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀fẹ́ tó fi fún wa. Fún ọlá àti ògo rẹ̀ lórí ayé wa. Fún ìbùkún rẹ̀ àti ojú rere rẹ̀. Tó tún fi pa wá mọ́. Láti wá sórí àkọ́tún ètò. Onihinrere Sioni. Mo máa ń sọ ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí Ọlọ́run fún ara rẹ̀. Bó ti tẹnu Sakaraya wípé. Wípé kì í ṣe nípa ipá. Kì í ṣe nípa agbára. Bí kò ṣe nípa agbára ẹ̀mí mi.
spirit, ni Ọlọ́run àwọn ọmọ ogun say wí. the Lord of Àánú hosts. rẹ̀ ló tún fún wa ní orí ọ̀fẹ́ His mercy has given us another ample láti opportunity tún wá lónìí, to be here again láti bá wa today, sọ̀rọ̀ ìgbàlà, to speak to us láti bá wa on sọ̀rọ̀ salvation, ìdáǹdè, on deliverance, láti bá wa sọ̀rọ̀ ìgbédìde. on the upliftment. Ará nínú Olúwa, Brethren in the Lord, gbogbo ìgbà every là ń time gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn ikọ̀ rẹ̀. that we listen to his message from Èyí his tá à ń people, gbọ́ nínú chọ́ọ̀chì, the one we hear in the èyí church, tá à ń gbọ́ lórí the rédíò, one we hear on radio, èyí tá à ń wò online bá ṣe ń ṣe the lọ́wọ́lọ́wọ́ one yìí, we see or watch èyí online, tá à ń kà nínú pépà, and the one we read on papers, nínú tract à ń kà wọ́n, and also on tracts, àgbo oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ and bẹ́ẹ̀. so on and so forth. Ayé ń sọ wípé kí náà ń sọ gan-an. And the people are keep telling Ẹwẹ́ saying, lọ́wọ́ what aṣẹ́ṣe are they jàre saying? kí náà ń sọ What are gan-an. they saying? They let them go and Ṣùgbọ́n ní look for ọjọ́ work. kan But someday, ọ̀rọ̀ yóò di ènìyàn, this world will turn to yóò máa wà human lójúkorojú. and will be looking at us Mo face to gbàdúrà ní face. ọjọ́ tí owó kò ní lọ́lá, On that day when money will no longer be relevant tí aṣọ kò ní níyì, and clothes will no longer be tí relevant, gbogbo wa yóò jùmọ̀ dúró wájú ìtẹ́. and we'll all be standing before the throne of Lórúkọ judgment. Jésù mo gbàdúrà, In the name of Jesus, I pray. ẹkún, ọ̀fọ̀ àti ìbànújẹ́ Weakening and gnashing of teeth. lórúkọ Jésù kò ní ba ìwé yìí wa jẹ́. Àmín Jésù. Lónìí ohun tí ẹ̀mí Ọlọ́run alààyè mú wá Today, síwájú wa what God wants us to talk nígbà ká about, fi bá ara wa sọ̀rọ̀ that we should speak to ourselves about, láàárín ìṣẹ́jú díẹ̀. in few minutes, Ọ̀rọ̀ ìlérí ni, it's a word of ọ̀rọ̀ promise. ìgbédìde ni, It's a word of ọ̀rọ̀ upliftment. àṣepé iṣẹ́ ni It's a word of ní perfection gbogbo ọ̀nà in every way lórí ayé wa. concerning our lives. Olúwa mo gbọ́ pé ọ̀rọ̀ òjò bùkún kiri, ìbùkún fún ọkàn rẹ̀, rọ̀ òjò náà sórí mi. Àní mi, rọ̀ òjò náà sórí mi. Lórúkọ Jésù òjò ìbùkún Olúwa yóò rọ̀ lé ọ lórí. Àmín Jésù. Ohun tẹ̀mí Ọlọ́run alààyè mú wá What lónìí, God wants us to say today òun ni ọ̀rọ̀ ìlérí. is a word of promise. Alábùkún fún, The blessed. alábùkún The fún, blessed. alábùkún The fún, blessed. ọ̀rọ̀ agbára, It's a powerful ọ̀rọ̀ word. àṣepé It's a tí a perfection mú word. jáde nínú ìwé Lúùkù The one that came out of the book of orí Luke, kẹfà chapter 6, láti ẹsẹ̀ 20 from verse ẹ 20. kàwé. Nígbà tí ó gbé ojú rẹ̀ sókè sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Ẹ̀hẹ́n, ó ní ẹ̀hẹ́n, alábùkún fúnlé ẹ̀yin òtòṣì, ẹ̀hẹ́n, nítorí tiyín ni ìjọba ọ̀run. ẹ̀hẹ́n, kàwé síwájú. Alábùkún fún ni ẹ̀yin tí ebi ń pa nísinsìnyí, nítorí ẹ ó yó. Alábùkún fún ni ẹ̀yin tí ń sọkún nísinsìnyí, nítorí ẹ̀yin ó rẹ́rìn. Hallelujah. Hallelujah. Jésù rí àwọn kan, Jesus saw some people. ó jẹ́ kó yé wọn wípé ìbùkún wà fún wọn. He told them that there is a blessing for them. Ó ṣe ìlérí pé alábùkún ni fún wọn. He promised them that they are blessed. Pé alábùkún fún ni wọ́n. That they are blessed. Ní irú nǹkan tí wọn bá máa là kọjá. Devoid of whatever they are passing Ní through. irú àkókò báyìí. And whatever time Tí it is. Jésù bá sì pe ènìyàn ní alábùkún fún. And if Jesus could call someone the ọ̀rọ̀ tó blessed. tẹnu Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ wá ni. It is a word that comes from the Holy Spirit and Father and ọ̀rọ̀ Son. ìdánilójú pé lóòótọ́ ẹni náà jẹ́ alábùkún It's a fún ni. word of assurance that the person is truly blessed. Jésù pè wọ́n ní alábùkún fún. Jesus called them blessed. Tó bá sì pe ènìyàn lálábùkún fún. And if he calls someone blessed, kò túmọ̀ sí pé ó lè má jẹ́ ní tó ní mọ́tò. it does not mean that he has car. Ó lè má jẹ́ ní tó ní ilé rẹpẹtẹ. It does not mean he has houses. Ó lè má jẹ́ ní tó gba oyè rẹpẹtẹ. It does not mean that he has so many titles. Ó lè má jẹ́ ní tó ti jẹ oyè káàkiri gbogbo ṣọ́ọ̀ṣì. It does not mean that he has titles all over the churches. Ṣùgbọ́n tí ìgbé ayé rẹ̀ ohun tó gbé dúró sọ ọ́ di alábùkún fún. But that which he stands on is call him blessed. Jésù pè wọ́n ní alábùkún fún. Jesus called them blessed Nítorí pé wọn ò ní ohunkóhun. because they have nothing. Àkọ́kọ́ wọn ní ayọ̀ ọkàn. First, they have the joy everlasting in their hearts. Ogunlọ́gọ̀ ènìyàn ni ò ní ayọ̀ ọkàn lónìí. So many people don't have that. Ẹlòmíì kọ́lé jọ. So many people have Ó built houses. ní mọ́tò jọ. So many cars. Ó jẹ oyè rẹpẹtẹ. Have so many titles. Ṣùgbọ́n wọn ò ní ayọ̀ ọkàn. But they have no peace and Ṣùgbọ́n joy ohun in tí their Jésù rí hearts. inú ayé àwọn tó ń bá sọ̀rọ̀ But yìí. this is what Jesus saw Tó in fi the pè heart of wọ́n ní people he alábùkún fún ni called wípé the blessed lóòótọ́ wọn ò ní ohunkóhun. because they have nothing. Ṣùgbọ́n ayọ̀ ọkàn ó wà fún wọn. They have the joy in their Wọ́n hearts. ní àlàáfíà inú. They have that peace in their mind. They have the inner peace. They have the inner peace. Wọ́n ní àlàáfíà inú. They have the inner peace. Èrì ọ̀pọ̀lọpọ̀ ló ní owó lónìí. So many people have money today, Ṣùgbọ́n kò lè sùn kó pajúdé. but they cannot sleep with their two Kò lè eyes. dújú ẹ̀ méjèèjì. They cannot sleep with their two Nítorí eyes pé bó bá closed ṣe ń bọ́ lọ́wọ́ sójà. because after leaving Ló máa bọ́ the sọ́wọ́ ọlọ́pàá. they have problems with the Kò ní police. àlàáfíà inú. They have no inner peace Nítorí ìdíyelé tó ń san
wọn nínú ayé búburú yìí. Because of the pain. Ṣùgbọ́n àwọn ẹni tá à ń sọ̀rọ̀ yìí wọ́n san ìdíyelé wọn nínú ẹ̀mí. But these people are talking about, they are doing their own in the spirit. Ìdíyelé tí wọ́n sì ń san nínú ẹ̀mí yìí. And this payment they are doing. Ó fún wọn ní àlàáfíà inú. Has given them peace, inner peace. Ó sì sọ wọ́n di alábùkún fún. And he has made them the blessed. Hallelujah. Hallelujah. Ohun tí Jésù alábùkún fún tí Jésù tún pè wọ́n fún wọn ní ìdùnnú. And this blessed, Jesus called them, is giving them so much joy. Nínú ayé ìyá lè máa rí wọn bí ẹni tí pé irú ayé búburú wo lélẹ́yìn gbé. We may be looking at their lives as being a wretched one. Ayé tí ò ní ìtumọ̀ wo lélẹ́yìn gbé. A life that is not meaningful. Ayé ẹkún wo lélẹ́yìn gbé. A life that is full of weakness. Ayé ìtìjú wo lélẹ́yìn gbé. A life full of shame. Ayé ìráre wo lélẹ́yìn gbé. A life full of wickedness and Nítorí wretchedness. pé kò lè jà kúrò nínú òtítọ́. Because he couldn't switch and improvise from the truth. Nítorí pé kò lè parọ́ kó tó jẹun. Because he couldn't lie before he could eat. So ìgbé ayé tí wọ́n ń gbé yìí ó sọ wọ́n di alábùkún fún. This kind of lifestyle has made them to be a blessed one in Christ. Ìtorí ẹ̀ ni Jésù ṣe pè wọ́n ní alábùkún fún. That is why Jesus called them the blessed. Lórúkọ Jésù ẹ̀mí ìbùkún kó wọnú ayé rẹ lọ. Àmín Jésù. Olúwa yóò sọ ọ́ di alábùkún fún. Àmín Jésù. Jésù ṣe ìlérí ìbùkún fún wọn. Jesus promised them the blessings. Nítorí ìlàkọjá. Because of what they are passing through. Ohun tí wọ́n ń là kọjá. That which they are passing through. Ìdojúkọ wọn. That which they are facing. Ohun tí wọ́n ń là ìdojúkọ wọn. What they are experiencing. Ṣùgbọ́n lábẹ́ ìṣàkóso ìlàkọjá àti ìdojúkọ yìí. But under that experiences they are passing through. Wọ́n pa ìlàkọjá àti ìdojúkọ wọn mọ́ pẹ̀lú ìdúróṣinṣin nínú Jésù. They stood firm in Jesus Christ. Wọ́n sì ní ayọ̀ ọkàn ayérayé ni yóò jásí fún wọn. And they have assurance of everlasting joy. Ìtorí ẹ̀ ni Jésù ṣe pè wọ́n ní alábùkún fún. That is why Jesus called them ará nínú Olúwa. Brethren in the Lord. Ará nínú Olúwa. Brethren in the Lord. Àbáyọ tí orin wa nínú ìjọ Kérúbù àti Séráfù sọ wípé. No wonder one of our songs is here and says. Ṣùgbọ́n ìbùkún ni fáwa ìjọ Séráfù, àwa nílé ilé ayọ̀ lọ́dọ̀ Olúwa, ìbùkún o, hallelujah, ìbùkún o, ìbùkún o, hallelujah, ìbùkún o. Amen. So gbogbo ìgbé ayé wọn tí wọ́n ń là kọjá yìí. All their experiences and lifestyle. Ohun táyé tójú wọn rí nínú ayé búburú yìí. What they witness in this wicked world. Lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí. Under whatever circumstances. Wọ́n pa á mọ́ pẹ̀lú ìdúróṣinṣin nínú Jésù. They stood firm in Jesus Christ. Nítorí pé wọ́n pa á mọ́ pẹ̀lú ìdúróṣinṣin nínú Jésù yìí. Because they did this in Jesus. Ó sọ wọ́n di alábùkún fún. He made them a blessed one. Lára. Among àti lẹ́mìí. In spirit and in flesh. Ó sọ wọ́n di alábùkún fún lára àti lẹ́mìí. He made them a blessed one in spirit and in flesh. Bí Jésù bá pè ọ́ lálábùkún fún. If Jesus could call someone a blessed. Kò kàn déédéé pè ọ́ lálábùkún fún. He cannot just call you blessed. Ó ti ní àwọn nǹkan kan tó ti rí nínú ayé wọn. He must have seen so many things in their life. Tó fi wípé lóòótọ́ wọ́n lẹ̀tọ́ sí ìbùkún nínú ayé àti lọ́run. Before he named them blessed ones. Abájọ tó ní wá sọ wípé. No wonder our song said. Làálàá àti ìyà wọn fún wọn. Ẹ̀dá kò ròyìn rẹ̀ mọ́. What they passed through, no one is talking about it. Ìwà rere wọn farasin. It is their good deeds that is appealing. Olúwa nìkan ló mọ̀. And it is only God that know it. Orin wa sọ wípé wọ́n farasin fún wọn ṣùgbọ́n. Our song said it was kept from them but. A kọ wọ́n sínú ìwé yìí. It was written in the book of life. Ìgbàgbọ́, àdúrà, sùúrù. The prayer and the faith of patience. Àti làálàá òun ìjàkadì wọn. And their experiences. So àwọn ìgbé ayé tí wọ́n gbé yìí. This kind of lifestyle. Ó sọ wọ́n di alábùkún fún. Has made them to be called blessed. Nítorí pé wọ́n pa ìlàkọjá àti àdójúkọ wọn pẹ̀lú ìdúróṣinṣin nínú Kristi. Because they stood firm in Jesus Christ despite their past comings. Nígbà tí Jésù ń sọ̀rọ̀ nínú ìwé Lúùkù. When Jesus was talking in the book of Luke. Orí kẹfà. Chapter 6. Láti ẹsẹ̀ 26. From verse 20 to verse 26. Ó sọ̀rọ̀ nípa àwọn ènìyàn mẹ́rin kan. He talk about 4 different people. Àwọn ènìyàn mẹ́rin yìí. These 4 people. Ó pa wọ́n pọ̀ sí ẹyẹ kan. He combined them to be one. Irúfẹ́ ènìyàn mẹ́rin ni. 4 different people. Ṣùgbọ́n níkẹyìn ó pa wọ́n pọ̀ sí ẹyẹ kan. And at the end he coined them to be one. Hallelujah. 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 Àkọ́kọ́ tí Jésù sọ̀rọ̀ nípa rẹ̀. The first person talked about them. Àwọn ní òtòṣì ní ẹ̀mí. You talk about the poor in the spirit. Òtòṣì ní ẹ̀mí. The poor in the spirit. Ó sọ̀rọ̀ nípa àwọn òtòṣì ní ẹ̀mí. The poor in the spirit. Luke 6 verse 20 ẹ kàwé. Nígbà tí ó sì gbójú rẹ̀ sókè.
sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó ní alábùkún ni fún ẹ̀yin òtòṣì, nítorí tiyín ni ìjọba ọ̀run. Alábùkún fún ni àwọn òtòṣì. Blessed are the poor. Àwọn tí wọ́n tòṣì nínú ayé yìí. Those that are poor on earth. Ṣùgbọ́n tí wọn ò lé ohun ti ayé. But they are not after the worldly things. Tí wọn ò kó ọrọ̀ búburú jọ fún ara wọn. They are not after bad wealth. Tí wọn ò sáré eré Ìbàdàn kọlù yàrá. They are not running helter skelter. Tí wọn ò ṣáà máa pa àwọn èèyàn lẹ́kún jayé. They are not making people to cry because they want to laugh. Ṣùgbọ́n wọ́n tòṣì. But they were poor. Àwa rí wọn bí èèyàn tí ayé wọn ò ní túmọ̀ láyé. We see them as people with no meaningful life. Lábẹ́ ìṣàkóso bó sì ti wù kórí wọn dúró lórí àpáta Kristi. And against all odds, they stood firm on Christ the solid rock. Àwọn òtòṣì. They are the poor. Táwọn ò kàkún. That we are not. They are not relevant. Ayé burúkú ni wọ́n ń gbé. We see them as not relevant and living a meaningful life. Àwọn tí wọn ò lu jìbìtì. Those ones that fail to do fraudsters. Àwọn tí wọn ò ṣe yahoo. Those ones that refuse to do internet fraudsters. Àwọn tí wọn ò ṣe lesbian. Those ones that fail to do lesbians. Àwọn tí wọn ò ṣe gigolo. Those ones that are not gigolo. Àwọn tí wọn ò ṣe slay queen. Those ones that are not slay queens. Àwọn tí wọn ò lọ club káàkiri. Those ones that are not going from one club to another. Àwọn tí wọn ò bá ajá sùn. Those ones that are not sleeping with dogs. Nígbà tó nígbàgbọ́ bá tiẹ̀ wà níbi kan tó nígbàgbọ́ ń sọ wípé ayé ta wà ń sìn dirty business ló reign. If a Christian could say that it is now that dirty business reigns. Ìránṣẹ́ Ọlọ́run nọ́sírì Ọlọ́run lanu. A man of God could open his mouth. Ẹwẹ́ kúrò bẹ́ẹ̀ jáde. And say, oh, leave that abeg. Ayé ta wà ń sìn dirty business ló reign. Currently it is dirty business that reigns. Kátà cocaine. You're selling cocaine and ó lanu sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn. And he could open his mouth and say so. Wọ́n kó ọ̀rọ̀ búburú jọ fún ara wọn. They are gathering bad wealth. Ṣùgbọ́n àwọn kan pa ara wọn mọ́ gẹ́gẹ́ bí òtòṣì. Some people kept themselves as being poor. Ní pé lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí. But against all odds. Àwọn ò ní di ọlọ́rọ̀ ìdàkudà. That they are not going to be an evil wealthy person overnight. Lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí. Against all odds. A ò ní tọwọ́ bọ̀ nǹkan tó yẹ ká tọwọ́ bọ̀ láti di ọlọ́rọ̀. They will not go into whatever is not in order to be rich. Lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí. Against all odds. Àwọn ò ní gbàgbé tó yẹ ká gbà láti di ọlọ́rọ̀. They are not going through the wrong path to be rich. Lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí. Against all odds. Ó pè wá ká dúró báyìí. It pays them to stand like this. Pẹ̀lú Kristi. With Christ. Ṣùgbọ́n ká jẹ́ òtòṣì láyé yìí. And be poor on this earth. Ṣùgbọ́n ká lọ jẹ́ ọlọ́rọ̀ alábùkún fún níbi kan. And be rich in heaven and the blessed one. Jésù mo gbàgbé lébò mi kí n lè máa tọ̀ ọ́ lẹ́yìn. Òtòṣì àtẹni ẹ̀gàn wọ́n ló mú gbogbo fún mi. Bí ni mi gbogbo ṣe gbé tí èrò mi gbogbo pín. Síbẹ̀ ọlọ́rọ̀ ni mo jẹ́. Tèmi ni Krista tọ̀run. Hallelujah. Lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí. Against all odds. Ohun táwọn èèyàn bá máa tọwọ́ bọ̀. Give order whatever people are doing. Ibi tí wọn bá máa gbà. Wherever part they are láti máa kó ọrọ̀ ayọ̀jọ fúnra wọn nínú ayé. To gather bad wealth for themselves. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ yìí máa fún wọn ní ìbànújẹ́ ní ìgbẹ̀yìn. And this wealth will give them bad sadness in the end. Tí kì bá ń ṣe ọ̀rọ̀ búburú tá à ń wá káàkiri. If it is not this evil wealth we are looking for. Kí ló dé tó ń gé orí ara wọn? Why are they cutting heads? Kí là ń gé pàtì àwọn èèyàn fún? Why are they beheading people and cutting heads? Kí là ń jíra wa gbé fún? Why are we kidnapping ourselves? Nítorí pé a fẹ́ jẹ ọlọ́rọ̀ láyé. Because we want to be wealthy in life. Ṣùgbọ́n a wò wípé tá a bá dọ̀run. But we forget that when we get to heaven. Ẹ jẹ́ ká ṣe ayé yìí náà. Let us do this world. Ẹ jẹ́ ká enjoy ayé yìí náà. Ṣé bá ayé yìí náà ni? Ayé yóò pè méjì náà. This world is not true. Ó máa wọ ìlú gbọ́dọ̀ loud. It must be loud. Tí n bá débi kan gbọ́dọ̀ mọ̀ pé mo débẹ̀. Once I get to somewhere they must recognize me. Wọ́n pọ̀ nínú ìjọ káàkiri. We have so many of them in our churches. Wọ́n pọ̀ lágbègbè káàkiri. We have in our territories. Wọ́n pọ̀ nílùú káàkiri. We have them in so many towns. Nítorí pé a fẹ́ jẹ́ ọlọ́rọ̀ láyé. We want to be wealthy in this world. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé. But the word of God says. Alábùkún fún ni àwọn òtòṣì. Blessed are the poor in spirit. Alábùkún fún ni àwọn òtòṣì. Blessed are the poor. Nítorí pé. Because. Wọ́n máa ní. They will have. Lára àti lẹ́mìí. They will have both in spirit and in flesh. Nígbà tí àkókò kan bá dé. When the time comes. Ìwé Matthew. The book of Matthew. 25. Chapter 25. Verse 34. Verse 34. Ẹ kàwé Matthew 25 verse 34. Nígbà náà ni ọba yóò wí fún àwọn tí ó wà lọ́wọ́ ọ̀tún pé. Ṣé ń gbọ́ nígbà náà ni ọba yóò wí fún àwọn tí ó wà lọ́wọ́ ọ̀tún pé. Alábùkún fún
ẹ̀yin alábùkún fún bàbá mi. alábùkún fún bàbá mi. ẹ jogún ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín. ẹ jogún gbogbo ìjọba tí a ti pèsè sílẹ̀ fún. láti ọjọ́ yìí wá. láti ọjọ́ tẹ́ ti ń tòṣì nínú ayé yìí. since the day you be poor in heart. tẹ́ ti ń ráre nínú ayé. that you been seeing so many wretchedness. ẹ jogún ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín. inherit this kingdom that has been prepared for you. ìyẹn ni pé ìpèsè tó pọ̀ wà fún wọn. it means there are so much provision for them. àbájá tó nìyẹn sọ wípé. no wonder that song said. bí ìní mi gbogbo ṣègbé. if everything I have is lost. tí gbogbo èrò mi pín. and all my thoughts ended. síbẹ̀ ọlọ́rọ̀ ni mo jẹ́. still I am still rich and wealthy. tèmi ni Kristi àtọ̀run. because Christ is mine even in heaven. so ká má rò wípé inú ayé ìgbó bá ti tòṣì. so don't think when you are poor on this earth. kò sí nǹkan tó bá di kéèyàn ṣiṣẹ́ kó lówó lọ́wọ́ o. there's nothing wrong with you working and earning a living. kò sí nǹkan tó bá di kéèyàn ṣiṣẹ́ kó lówó lọ́wọ́. there's nothing in working and earning a living. ṣùgbọ́n àwọn ọ̀nà tá a gbà. but the path we are taking. láyé òde ní di ọlọ́rọ̀. in these days because we want to be rich. ọ̀nà tó panilẹ́kún jọjọ ni. it is so disappointing. gbogbo àwọn sisi wa náà ti lò tán. so many of our young girls have been used. gbogbo àwọn ìyàwó ilé ló ti dẹni tó ń ṣe ṣìnà. so many of our married women they are committing adultery. eré kìlàjà ń bẹ́kùn ṣe. what is the relationship between a dog and a tiger. nígbà táwa kéré. when we were young. àwọn ò ní gbọ́n pé ìyàwó ilé. we never heard then. ó ti wá ní bestie. that will have a male bestie. ó ti di ìyàwó ilé. a married woman. ó tún wá ní bestie. having a male bestie. á dẹ̀ tún máa yan. and we'll be proud of the bestie òun ni o. bestie òun ni o. we'll be proud of the bestie. ayé ìtẹ̀tẹ̀ ó tún wá worse débi pé. it is worse that. àwọn òbí náà àti máa sọ pé ọ̀rẹ́ ọmọ wa ní láti kékeré o. that the parents will be supporting it that they are best friends from childhood. ẹnikẹ́ni ò lè yà wọ́n. no one can separate them. nítorí àwọn ọ̀rọ̀ búburú. because of these bad words. tá à ń wá káàkiri. that we are looking for. kò lè jẹ́ ká lè dúró lórí òkú Kristi mọ́. we cannot stand on the Christ or the solid rock of Christ anymore. afẹ́ ní gbogbo ọ̀nà. we want to have it at all costs. àfẹ́ kí ẹ̀bùn ọ̀nà tá a fẹ́ gbà ní. we don't care about the path we want to take. èèyàn kan ṣàdẹ̀ ti kọrin kí iṣẹ́ àti lówó. so someone said it is a must to have money. ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé. but the word of God said. alábùkún fún ni a fún àwọn tòṣì. but the blessed are the poor. nítorí pé wọ́n máa ní. because they will have. ọ̀rọ̀ Olúwa tún padà sọ o. the word of God said again. ó rí ìfàsí ènìyàn kejì. he referred to second person. nínú ìwé Matthew. in the book of Matthew. 26. Matthew 26. ó ní alábùkún fún ni fún àwọn tí ebi ń pa. He said, blessed are those that are hungry. nítorí tí wọn ó yó. because they shall be filled. alábùkún ni fún àwọn tí ebi ń pa. Blessed are those that are hungry. nínú ayé búburú yìí. in this wicked world, they are hungry. ebi ń pa wọn. they are hungry. wọn ò jẹjẹkújẹ. they do not eat anything anyhow. wọn ò mumukumu. they are not taking any, just drinking anyhow. wọn ò tẹnubọ nǹkan tí ó yẹ kán tọwọ́ bọ̀. they do not put their mouth in what is not. gbogbo nǹkan tó ṣàrẹ̀ ẹlòmíì kó ṣe máa wọ ẹnu ìṣá. some people that are gluten, they just eat anyhow. ká já gbàgbé káṣà ti yó. just take it here and eat. ká já gbàgbé káṣà ti yó. take it there just to be filled. káṣà ti pa àwọn mọ́lẹ́mọ́lẹ́ kúnjẹ káṣà ti yó. just to make people cry because we want to be filled. ẹ wo nǹkan tó sọ wá di. look at what where we are. ayé àtijọ́ àwọn ògbọ́n pé ìránṣẹ́ Ọlọ́run ṣe politics. we never heard of people in the ministers of God joining politics. ṣùgbọ́n nísìnyí káṣà ti yó ni. but right now we just want to be filled. bó ṣe gbà ló wà nísìnyí kò ṣe bó ṣe tọ́ mọ́. it is the way we are doing it, not how it ought to be anymore. nítorí pé àṣàfẹ́ yó. because we want to be filled. àṣàfẹ́ jẹ. we want to eat. àfẹ́ káwọn ọmọ wa jẹ. we want our children to eat. bàdé tí ń jẹ tó náà bámúbámú ni mo yó ni. and the way we eat we do not think of others. èmi ò mọ̀ bí ebi ń pọ̀ ọmọ ẹnì kankan. we don't know if others are hungry. Jésù ń pè ọ́ lónìí. Jesus is calling you today. Olúwa rán ọ sí ọ lónìí. Jesus is sending us to lórí ètò Onihinrere Sioni. on this picture of Zion. wípé ọ̀rọ̀ Olúwa sọ. that the word of God says. alábùkún ni fún ní àwọn tí ebi ń pa nínú ayé yìí o. blessed are those that are hungry in this world. ebi ń pa ọ́ nínú ayé yìí o. they are hungry in this world. ebi ń pa ọ́ nínú ayé yìí o. they are really hungry in this world. ebi ń pa ọ́ nínú ayé yìí o. they are really hungry in this world. ṣùgbọ́n ibì kan wà. but there is a place. tí ìpèsè ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ wà nítorí pé ẹ máa yó. there is enormous provision has been made and they will be filled. àbájọ tí Daniel tó sọ fún ìwé ìfà ọba wípé. no wonder Daniel told that servant. ṣáàmà fáwa lẹ́wà. just be giving us beans. àwọn ò gbọ́dọ̀ fi oúnjẹ àdídùn ọba bára wa jẹ́. we don't want to be, we want to be careful about what we hear from the king. ogunlọ́gọ̀ àwọn ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè. so many men of God. àwa Kristẹni tá là ń lọ ṣọ́ọ̀ṣì. and Christians going to church. gbogbo ikọ̀ àti ìríjú Ọlọ́run. there may be the called and the ministers of God. oríṣiríṣi láti fi bà ara wa jẹ́ nítorí pé a fẹ́ yó. we have spoiled ourselves because we want to be filled. a fẹ́ sí ara wa. we do not want to punish ourselves. a fẹ́ kébi pa wá rárá. we do not want to deny ourselves and be hungry. a ṣáà ń tẹnubọ nǹkan tó yẹ ká tẹnubọ. we just want to be putting our mouth where it's not to be. à ń jẹ nǹkan tó yẹ ká jẹ. eating what is not to be. a ṣáà ń tojú bọ ibi tó yẹ ká tojú bọ. we are just putting our eyes on where we ought not to be. nítorí pé a fẹ́ yó nínú ayé yìí. because we want to be filled in this world. ní gbogbo ọ̀nà. in every way. ká ṣáà ti yó nínú ayé
ayé just yìí want to be filled in this ṣùgbọ́n ọ̀rọ̀ world. Olúwa sọ wípé But the word of God said, alábùkún fún blessed ni fún àwọn tí ebi ń pa are those that are hungry. àwọn tí ebi ń pa alábùkún fún ni wọ́n Those that are hungry, they are blessed nítorí tí wọ́n máa yó because they will be filled. ọ̀run máa yó wọn. Heaven will fill them. Àtọ́jú mi Jehovah ńlá èrò láàyè ó ṣe yé èmi kò lò kùn ìwọ fọwọ́ agbára dì mí mú fọwọ́ agbára dè mí mú oúnjẹ ọ̀run oúnjẹ ọ̀run oúnjẹ ọ̀run máa bọ́ mi tì oúnjẹ ọ̀run máa bọ́ ọ. The heavens food will fill you. Kò ń ṣe oúnjẹ táyé yìí. Not this earthly manna. Wo wọ́n mi ẹ̀yin dáadé ẹ jẹ́ kébi pa yín láyé yìí. Be hungry in this world. Kébi má bàa pa yín níbẹ̀. So that you won't be hungry in heaven. Gbogbo ohun tá à ń jẹ láyé yìí. Everything we are eating in this world. Àwọn ọ̀nà tá à ń gbà jẹ. Or in the way we used to eat. Tá bá wo ẹlòmíì nínú ẹ̀mí. If you look at it, so many people in spirit. Ibi tó yẹ ká ti rí ìmọ́lẹ̀ kó máa tàn. Where we ought to see the light of God. Ibi tó yẹ ká ti rí àdàbà Kristi kò dúró ṣọṣọ. Where we supposed to see the light of God there. Àgọ́ àmàlà là ń rí bẹ́ẹ̀. We are seeing a plate of muscles of amala. Ìgò gúdà là ń rí bẹ́ẹ̀. And we are seeing a bottles of gouda there. Ẹ̀bù búburú là ń rí bẹ́ẹ̀. We are seeing so many evil powders there. Àṣejẹ là ń rí níbẹ̀. We are seeing traditional concoctions there. Àwọn ìjàpátá ń gbé síkùn. It is a tortoise that we put in our stomach. Nítorí pé aṣáfẹ́ ṣe bí aládé ayé. Because we want to be the prince of this world. Ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa sọ. Because the word of God said. Wípé that alábùkún ni fún àwọn tí ẹ̀yin tí ebi ń pa nísinsìnyí. Blessed are those that are hungry right now. Nítorí tí ẹ ó yó. Because you shall be filled. Ebi ń pa yín nísinsìnyí. You are hungry now. Àwọn kan jẹ àjẹyọ̀ àtàjẹsẹ́kù. Some people are eating in abundance. Nínú ẹ̀gbin. In death. Nínú ìdọ̀tí. In death. Nínú ìdọ̀tí náà ti ń jẹ. In death they are filled. Nínú ìtìjú náà ti ń jẹ. In shame they are filled. Ṣùgbọ́n ẹ̀yin tí ebi ń pa nísinsìnyí. But you that are starving now. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún pé. The word of God said. Alábùkún fún ni yín o. You are blessed. Nítorí tí ẹ máa yó. Because you shall be filled. Hallelujah. 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 Ẹ̀yin kẹta tí ọ̀rọ̀ Jésù mẹ́nubà. The third one Jesus mentioned. Alábùkún fún ni àyín tí ẹ̀ ń sunkún. Blessed are you that are weeping. Hallelujah. Hallelujah. Alábùkún fún ni fún ẹ̀yin tí ẹ̀ ń sunkún. Blessed are you that are weeping and crying. Nísinsìnyí. Right now. Nítorí tí ẹ ó rẹ́rìn. Because you shall laugh. Ẹ ó rẹ́rìn. You shall laugh. Ẹ ń sunkún. You are crying. Nítorí pé ẹ ń wojú Olúwa fún kankan. Because you are looking up to God for something. Nítorí pé ẹ ń wojú Olúwa fún iṣẹ́. Because you are looking up to God for work. Kò tí ì dé work. nítorí pé ẹ ń la àwọn kankan kọjá. You are passing through so many things. Nítorí pé ẹ ò rí ìrànlọ́wọ́ gbà. Because you are yet to receive help. Ọkàn yín kún fún ẹkún. Your mind is filled with ìgbé ayé yín kún fún ẹkún. Your life is filled with sorrow. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé. But word of God is telling ẹ ó rẹ́rìn. You will laugh. Ṣùgbọ́n Yorùbá àwọn olóyìnbó tẹ̀tù amúkọ̀kọ̀ jáde. The English people said something. Wọ́n ní who laughed last. He who laughs last. Laughed best. Laughs best. Hallelujah. Hallelujah. Ẹni tó rẹ́rìn kẹ́yìn. He who laughs last. Òun ló lẹ́rìn tó di dáadáa. Laughs best. Ọ̀pọ̀lọpọ̀ rẹ́rìn nísìnyí. So many people are laughing now. Ṣùgbọ́n ẹkún ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ wọn. But it will end in weeping. Nítorí pé orísun nǹkan tó mú ayọ̀ yẹn wá. Because the source of their current joy. Ìjìyà burúkú wà bẹ́ẹ̀. Will end in suffering. Ikú ni. It is death. Ìparun ni. It is destruction. Ṣùgbọ́n fún ìwọ tó dúró lórí àpáta Kristi. But you that stood firm on the Christ the solid rock. Tí ò yẹsẹ̀ nínú ìlàkọjá rẹ̀. And you fail to miss your way. Tó ò lè tọwọ́ bọ ẹgbẹ́ awo. And you did not go to any confraternity. Tó ò lọ tójú bọ ẹgbẹ́ búburú. That you did not join any evil Nítorí association. pé o fẹ́ pa ẹ̀kún rẹ rẹ́ ní kíákíá. Because you want to erase your suffering now. Jésù olùgbàlà sọ wípé. Jesus said that. Alábùkún fún ni. You are blessed. Nítorí tí ẹ ó rẹ́rìn. Because you will laugh. Lórí ọmọ ẹ máa rẹ́rìn. Concerning your children you will laugh. Lórí aya ẹ máa rẹ́rìn. Concerning your wife you will laugh. Lórí ìpè yín ẹ máa rẹ́rìn. Concerning your call and ministry you will laugh. Lórí iṣẹ́ ìránṣẹ́ yín ẹ máa rẹ́rìn. Concerning your ministry you will laugh. Lórí gbogbo ìdáwọ́lé yín ẹ máa rẹ́rìn. Concerning your endeavours you will laugh. Olúwa ló sọ bẹ́ẹ̀ o. It is the Lord that said so. Kì í ṣe èmi. It is not me. Wípé fún ẹ̀yin tí ẹ dúró lórí àpáta For you Kristi. that stood on Christ the solid Tí ẹ rock. sì ń sunkún. And you are weeping. Alábùkún fún ni yín. You are blessed. Nítorí tí ẹ máa rẹ́rìn. Because you will laugh. Gbọ́ dáadáa bí àìpé. Listen carefully. Bóyá nítorí pé ìpè yẹn ò ṣe bó ṣe yẹ kó Maybe ṣe. the ministry is not going for O ti wá wò pé bí Ọlọ́run ò and pè you ọ́. think the God has not called Wọ́n wá fẹ́ fi you. nǹkan kan lọ̀ ọ́. And they want to take you into Wọ́n fẹ́ mú ẹ something. wọnú ẹgbẹ́ búburú They kan. want to put you into any Wọ́n ní kó wá
wá lọ jẹ àṣejẹ kan. They want you to come and eat a local Wọ́n ní kó wá gbé concoction. ìjàpá síkùn. They want you to come and instill Wọ́n ní kó wá torí bọbì kan. tortoise or go into somewhere. Wọ́n ní kó wá torí bẹgbẹ́ àwọn àgbà Or kan. go into a evil association. Má ṣe o. Don't go into O fẹ́ it. kúrò nínú ẹkún bọ́ sínú You ẹkún ni. want to go from crying to weeping. Ìpàdé yẹn lè mú ayọ̀ wá. That kind of association could bring a smiling from Ṣùgbọ́n now. ìparí rẹ̀ But ẹkún ni. in the end, it will be Ẹkún sorrow. kò tún wá ń ṣe ẹkún lásán. Not just weeping alone. Ẹkún ayérayé. It will be an everlasting one. Ẹkún láti inú ayé yìí bọ́ It sínú ayé will be mìíràn. from this world to another world. Ṣùgbọ́n bí o bá lè pa ẹkún rẹ mọ́ra nínú ayé You can yìí, deny yourself with the current suffering. wàá rí wípé wàá rẹ́rìn kẹ́yìn You ayé will rẹ̀. laugh in the end. Ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Bí ẹkún pẹ́ dalẹ́ kan, ayọ̀ ṣá ń bọ̀ ní òwúrọ̀. Hallelujah. 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 Ìwé ìfihàn. The book of Revelation. Orí keje. Chapter 7. Ẹsẹ̀ Verse kẹtàdínlógún. 17. Ẹ kàwé. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ láàrin ìtẹ́ náà. Ọ̀dọ́ àgùntàn tí ń bẹ láàrin ìtẹ́ náà. Ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn. Ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn. Tí yóò sì máa ṣe amọ̀nà wọn. Tí yóò sì máa ṣe amọ̀nà wọn. Sí ibi orísun omi ìyè. Sí ibi orísun omi ìyè. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò. Ọlọ́run yóò nu gbogbo omijé gbogbo nù kúrò. Ní ojú wọn. Ní ojú wọn. Hallelujah. Hallelujah. Ọlọ́run yóò nu omijé gbogbo nù kúrò. God shall wipe away all their tears. Ní ojú wọn. From their eyes. O lè má rèéyàn ní omijé ẹ̀nù láyé. You may not see someone to do so in this world. Ìgbọ̀nsẹ̀ níbi tá à ń prepare fún yẹn. But that where we are preparing Kristi for. fúnra rẹ̀. Christ himself. Àpáta ayérayé fúnra rẹ̀. The Christ, the solid rock himself. Olúwa àwọn olúwa fúnra rẹ̀. The Lord of Lords himself. Òun ni yóò nu omijé He gbogbo will nù be the kúrò. one to wipe away all the tears. Ní ojú wọn. From their eyes. So lọ fọkànbalẹ̀ o. Go and have your peace. Bí àkọ́kọ́ mú ẹkún wá lákòókò Maybe yìí. something is giving you Ọ̀rọ̀ sorrow ìlérí now. àti ìdáǹdè The nìyẹn. word of promise is Wípé what we heard that òun yóò nu omijé gbogbo he nù will kúrò. wipe away your tears. Ọ̀rọ̀ kẹrin The fourth one tí olùgbàlà sọ that the word of God nínú ìwé said Lúùkù in the book of Luke orí kẹfà chapter 6 orí ogún verse 20 ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. to verse 20 verse 26. Èyí tó gbé ọ dúró gẹ́gẹ́ bí alábùkún The fún. one that made you the blessed one Òun ni ìkẹrin o. is the fourth one Tó wí pé that said alábùkún fún ni ẹ̀yin nígbà tí ènìyàn bá ń kórìíra yín. blessed are you when people hate you. Tí wọ́n bá sì ń yà yín kúrò nínú ẹgbẹ́ wọn. And they separate you from their association. Tí wọ́n bá sì ń gàn yín. And they make a reproach to you. Tí wọ́n bá ta orúkọ yín nù bí ohun búburú. And they are saying your name in a bad way. Nítorí ọmọ ènìyàn. Because of humans. Alábùkún fún yẹn tí a kórìíra. The blessed are you. Ìwọ tí a kórìíra nítorí òdodo. That you people, when you are hated for righteousness sake. A kórìíra rẹ nítorí pé o dúró lórí àpáta Kristi. You are hated because you are on the solid rock. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé alábùkún ni fún ọ. The word of God said, blessed are you. Ó ní alábùkún fún ni ọ́. He said, blessed are you. Nínú gbogbo ìbùkún wà fún ọ. In everything you are blessed. Nítorí pé wọn ò tiẹ̀ kórìíra rẹ nítorí wọn ayé. Because they do not hate you because of worldliness. A ta ọ́ nù nítorí òun ti ọ̀run. You are separated because of the heavenly ones. Àbí nínú ìjọ tó wà yẹn wọ́n gbé òdodo dání. Maybe in the church you are going, you stood firm on the truth. Bí a níbi tó ti ń ṣiṣẹ́ wọ́n ní kó wá yíwèé onírárá sẹ́ ò yíwèé sẹ́. Maybe at your place of work you are asked to do fraudsters. O wá ń rò wípé ṣé báwo lọ̀rọ̀ ayé rẹ ṣe wá rí báyìí. And you are looking at the way your life is going. Gbogbo èèyàn ṣe wá ń kẹ́gàn rẹ báyìí. Why are so many people against you? Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé alábùkún fún mi. But the word of God said you are blessed. Èèyàn kan sọ̀rọ̀ kan fún mi lánàá. Someone was telling me something yesterday. Wọ́n ní ìdílé kan wà. There's a particular family. Kókó tó fẹ́ yàwó níbẹ̀. Before you could marry wọ́n ní wọ́n á kọ́kọ́ sín gbẹ́rẹ́ fún ọ. They are going to give you incisions. Wọ́n ní gbẹ́rẹ́ bíi 41 ló máa sí like fún ẹ. 41. Wọ́n ní kò sí bó ṣe fẹ́ ṣe o. There is nothing you can do. Tọ́wọ́n bá sín gbẹ́rẹ́ fún ẹ. Without that incision. O ò lè fẹ́ yàwó níbẹ̀. You can't marry there. Mo ní ìyálágbá adé ń gbà yẹn o. I said that is a law. Ṣùgbọ́n Kristi ní kí n sọ fún ọ sẹ́ẹ̀. But Christ asked me to tell you. Gbogbo ibi tí ayé rẹ ti kún fún òdodo. In every way that your life is filled with truth. Tó ti wà lórí àpáta Kristi. That you are on the Christ the solid rock. Tó ò yẹsẹ̀. And you fail it not. Kristi sọ pé kí n sọ fún ọ. Christ asked me to tell you. Ẹni ìbùkún ni ọ. You are blessed. Ìbùkún wà níbì kan fún ọ. There is a blessing awaiting you there. there. A pèsè rẹ̀ fún ọ. It has been prepared for you. Yóò jẹ́ tí ọ. And it shall be yours. Má yẹsẹ̀. Do not fail. Dúró lórí rẹ̀. Stand on it. Nínú ìjọ tó wà. In that church you are. Wọ́n ń yíwèé níbẹ̀. They are turning things against. Wọ́n ń kówó jẹ níbẹ̀. They are embezzling money. Alàgbà ń bá àwọn ọmọ ìjọ sùn. The shepherd there is sleeping with the congregation. Ayé tẹ̀ tí wá di ayé tó useless now. It is so worse now that. Ọmọ akọrin á tún máa bóòsì pé òun ló ń fẹ́ dádì kan ní pẹpẹ. That a member of the choir will boasting to be dating the minister in charge. Bọ̀dá Yahoo yẹn.
nígbà tó dé sí church ó ti fún ọmọ ìjọ bíi mẹ́ta lóyún. That Yahoo guy has impregnated so many people in the church. èyí tó yún èyí tó ṣẹ́yún fún tó èyí tó The one he has done abortion for, the one with lost pregnancy and so on and so forth. ṣùgbọ́n nítorí pé ìwọ ń sọ òtítọ́. Because you are saying the truth. nítorí pé ìwọ ń sọ òdodo. Because you are saying the truth. akẹ́gàn rẹ. You have been separated. akórìíra rẹ. You have been hated. ayọ̀ ọ́ kúrò nínú ẹgbẹ́ wọn. You have been removed among them. ayọ̀ ọ́ kúrò nínú ìjọ. You have been segregated. nínú ìjọ wọn yọ ẹ́ kúrò nípò yẹn. From the congregation you have been segregated. nítorí òdodo tó gbé dání. Because of the truth you are holding on to. Hallelujah. ládùúgbò wọn ò tiẹ̀ rí tí ẹ rò. In your vicinity they don't care about you. ẹ má pè wọ́n ẹ má pè wọ́n. Oh, don't call. nítorí òdodo tó tẹ̀síwájú tó ń sọ. Because of the truth you are standing upon. dúró lórí àpáta yẹn. Stand firm on it. dúró lórí àpáta Kristi. Stand on the fact nítorí ìlérí Ọlọ́run fún ayé rẹ lórí mi pé. Because the promise of God for your life today is that you are blessed. alábùkún sí fún sì ní ọ. You are blessed. nínú ohun gbogbo. In everything. nínú gbogbo alábùkún fún ní ọ. You are blessed in everything. lórúkọ Jésù ìlérí ayọ̀ náà yóò ṣẹ mọ́ ọ lára. Àmín Jésù. mo ní ìlérí ayọ̀ náà yóò ṣẹ mọ́ ọ lára. Àmín Jésù. Isaiah 51 verse 7 kí ló sọ? Isaiah chapter 51 verse 7 ẹ kàwé yìí. gbọ́ ti èmi. ẹ̀yin tí ó mọ òdodo. ẹ̀yin tí ó mọ òdodo. ẹ̀yin ènìyàn nínú àyà ẹni tí òfin mi ń bẹ. ẹ má ṣe bẹ̀rù ẹ̀gàn àwọn ènìyàn. ẹ má bẹ̀rù ẹ̀gàn àwọn ènìyàn. ẹ má ṣe fòyà ẹ̀sìn wọn. ẹ má ṣe fòyà ẹ̀sìn wọn. nítorí kọ́kọ́rọ́ yóò jẹ bí kòkòrò yóò jẹ wọ́n bí ewu. kòkòrò yóò jẹ wọ́n bí ewu. ìdin yóò sì jẹ wọ́n bí àgùntàn. ìdin yóò sì jẹ wọ́n bí àgùntàn. hallelujah. hallelujah. so ẹ má bẹ̀rù òdodo yín níwájú ẹnikẹ́ni o. do not be afraid of your truth before me. stand for the truth. dúró lórí òtítọ́. stand for the truth. dúró lórí òtítọ́. stand for the truth. dúró lórí òtítọ́. ogunlọ́gọ̀ ìjọ ló ti tú lé ní tó kókó sódì òtítọ́ ń bẹ. so many church of God are no longer there because there is no peace. ogunlọ́gọ̀ ìdílé ló ti tú torí kókó sódì òtítọ́ ń bẹ. so many families have been lost because there is no truth there. ogunlọ́gọ̀ àgbègbè làlàáfíà ò dúró torí kókó sódì òtítọ́ ń bẹ. so many territories have lost peace because there is no truth there. àwọn àgbà àtàwọn àgbàgbà nínú ẹ̀mí tó yẹ kán gbé òtítọ́ dání mú tó máa jẹ kò jẹ́ kán tí ẹ̀rántí òtítọ́ mọ́. men of God that are supposed to uphold integrity and truth are no longer doing so. ibi tó yẹ ká ti pera wa sójú ọ̀nà nínú Kristi a ò lè pera wa sójú ọ̀nà mọ́. where we are supposed to have called ourselves to order in this line of Christianity we fail to do so. nítorí owó. because of money. nítorí ipò. because of positions. nítorí ohun tá a fẹ́ jẹ. because of what we want to eat. nítorí ohun tá a ń wá. because of what we are looking for. nítorí ohun tá a fẹ́ dà. because of what we want to become. gbogbo làlà kókó fẹ̀fẹ̀ mo fẹ́ da èyí mo fẹ́ da òun. all our running helter skelter I want to be this and that in this world. ní ọjọ́ tí fèrè bá dún. by the time the trumpet sounds. gbogbo a máa da gbogbo rẹ̀ lẹ́yìn. we are going to put everything down. òun ni Olúwa ṣe ń sọ fún wa wípé. that is why God is telling us. lórí òdodo rẹ tó dúró. on that truth you stand firm. a lè kórìíra rẹ. you may be hated. a lè máa bú ọ. you may be abused. a lè máa sọ̀rọ̀ sí ọ. and with colloquial a lè máa bà ọ́ nínú jẹ́. and be sad because of it. a lè máa yọ ọ́ kúrò nínú ẹgbẹ́. you might be segregated. ṣùgbọ́n lópin gbogbo rẹ̀. but in the end of it. alábùkún fún ni ọ. you are blessed. èèyàn kan bá mi sọ̀rọ̀ láìpẹ́ yìí. someone was talking to me of this. yes sir. yes sir. iṣẹ́ wo nínú gbogbo nǹkan tá à ń sọ yẹn náà. all of these things you are saying. ó yẹ kẹ́ máa bend rules. you should learn to bend rules. ó yẹ kẹ́ máa bend rules. you should learn to bend rules. ó yẹ kẹ́ máa bend rules. you should learn to bend rules. olórí ìjọ lẹni tó ń sọ̀rọ̀ yẹn o. this is a minister in charge. olórí ìjọ. a founder. hallelujah. ẹ wò ó ní ọjọ́ tí ìpè bá dún. but the day the trumpet will sound. a máa rojọ́ o. we will have a lot to talk about. ẹlòmíì á rojọ́ báyìí. so many people will talk. ọjọ́ Ọlọ́run àpá gbogbo amọ́dọ̀jọ́ yẹn. the gospel alive beyond olórí ìjọ. a founder. tó mọ òtítọ́. the head of a church who knows the truth. tó yẹ kó jẹ́ atọ́kùn òtítọ́. and be the one to uphold the truth. tó yẹ jẹ́ kó jẹ́ aláṣẹ òtítọ́. must be a commander of the truth. ó yẹ ká máa bend rules. he said we should be able to bend rules. ẹ jẹ́ ká máa bend rules. we should reach compromise. bó ṣe gbà ló yẹ kí n sìn. the way it should be we should compromise. kò ń ṣe bó ṣe tọ́. it's not the way it want to be. ngbọ̀ bá dẹ̀ dé ọjọ́ iwájú. and in the nearest future. kíyàwó alàgbàdé máa gbá àwọn ọmọ ìjọ lójú. and the wife of the minister in charge will be slapping the congregation members. àbí bẹ́ẹ̀ kọ́. oh, is it not so? Jésù sọ fún ọ wípé. Jesus is telling you. lórí òtítọ́ tó dúró lé yẹn. on that truth you stand dúró lè má yẹsẹ̀ níbẹ̀. stay there. jẹ́ atọ́kùn òtítọ́. be style uphold the truth. nítorí pé òtítọ́ tó gbé dání yẹn. because that truth. Kristi gangan ni ọ̀nà òtítọ́ àti Christ ìyè. is the way, the truth and life. nípa ṣíṣe òtítọ́ yìí. by doing so. ìwọ náà yóò rí i pé. you will see. ní ìkẹyìn gbogbo rẹ̀. in the end of it. ìwọ yóò jẹ́ alábùkún fún. you will be a blessed one.
mo ní ní ìkẹyìn gbogbo rẹ̀. In the end of it all, wàá jẹ́ alábùkún you will fún be a blessed ní orúkọ one. Jésù Kristi. Amen. Bí ìwọ bá fẹ́ jẹ́ alábùkún If fún you want to be a lótòótọ́, blessed one, mo sọ fún ọ lẹ́ẹ̀kan I told you wípé Jésù sọ̀rọ̀ nípa àwọn ènìyàn that mẹ́rin Jesus talked about 4 tó people pa wọ́n pọ̀ and he combined tó them sọ di ẹyọ kan. and he named Wàá rí them i pé nígbà tí one. Jésù sọ̀rọ̀ When Jesus was nínú talking ìwé Lúùkù orí kẹfà in yẹn, book of chapter Luke chapter 6, ẹsẹ̀ ogún yẹn, verse ó 20, ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ he sọ̀rọ̀. was talking to his disciples. Ó dojúkọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ He ní. was talking to his disciples. Ṣọmọ ẹ̀yìn Kristi ni ọ́? Are you a disciple of Christ? Ẹ sà, ṣọmọ ẹ̀yìn Kristi ni ọ́? Are you a Christian disciple, Christ disciples? Ṣọmọ ẹ̀yìn Kristi Are ni you a báyìí? Christ disciple? Bí o bá fẹ́ jẹ́ alábùkún fún If you nítòótọ́, want to be a blessed one, àfi kó o gbé àgbélébùú rẹ kí o sì máa you tọ̀ must Kristi take lẹ́yìn. your cross and follow Christ. Nítorí pé àwọn tí ó ń tọ̀ Kristi lẹ́yìn, Because those that are following Christ, ayọ̀ wọn ń ṣe títa ayé yìí o. their joy is not earthly. Mo wo gbogbo ayọ̀ tó wà nínú ayé yìí. I look at this earthly joy, Ayọ̀ ìbànújẹ́ pátápátá it ni. is so filled with sorrow. Lẹ́yìn ilé mi, Except apart from my home, lẹ́yìn ilé mi, apart from my home, No. okay, behind my home, lẹ́yìn ilé mi, behind my home, mo rí ilé mẹ́ta tán kọ́ tẹ̀léra wọn. I saw 3 different houses built, Wọn ò dẹ̀ parí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta. and they were uncompleted ones. Àwọn tọ́dẹ̀ nílé yìí mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ wá sin wọ́n sẹ́gbẹ̀lé wọn. And those 3 houses, the owner were buried beside the houses. Gbogbo làlà kókó fẹ̀fẹ̀ tá à ń bá kiri nìyẹn o. All their helter skelter. Mo fẹ́ kọ́lé kọ́ ṣàmọ̀ pé mi náà kọ́lé. I want to be a house owner. Èmi ti rẹ́ni tẹ́ pé ìjọ tó gba promotion báyìí. I've seen someone whose promotion on the day of his promotion, Ìjọ ó délé báyìí oúnjẹ òfin yàwó àtọmọ. while rejoicing concerning the promotion, Làwọn ajínipa wo àwọn agbénipa náà wọlé náà dẹ̀ yìnbọn fún wọn an lẹ̀ pa wọ́n dànù. assassin came and killed all of them. Ohun tá à ń wá kiri náà nìyẹn. Well, that is what we're looking for. Àwọn tá à ń wá kiri That nìyẹn. is what we're looking for. Èmi rẹ́ni tó kúrò Nàìjíríà ní I know of someone who left Nigeria tó lọ sí ìlú òyìnbó. and traveled abroad, Tẹ́pọ̀ ọ̀sẹ̀ kejì ó ń kọjá lọ báyìí. and the following week, while Ni passing, wọ́n yìnbọn fún lẹ́gbẹ̀ẹ́ títì. he was shot. Ohun àgbáyé tá à ń bá kiri And náà that is nìyẹn. what we're looking for. Nínú ìjọ Ọlọ́run lónìí. In church of God, Èmi rẹ́bi táwọn èèyàn ti ń para wọn nítorí ipò kan. I've seen people killing themselves because of a position. Àbájọ tó ní ayé orin wa sọ Oh, wípé no wonder one of our songs said, ọ̀rẹ́ ayé kí ló já mọ́. oh, what the earthly friends is worth nothing. Ohun asán ni mo mọ̀ It sí. is vanity. Kò sí aláàánú bíi Jésù. There is no merciful person except Gbogbo God. ohun àwọn ayé tá à ń bá káàkiri All òfúrufú of the fẹ́tẹ̀ things we pátápátá are ni. looking for in this world are all vanity. Gbogbo ohun tá a rò pé ó ń fúnni láyọ̀ nínú ayé yìí Everything we think is giving us joy in this world, ayọ̀ ìgbà yẹpẹrẹ ni. it is just a vain Òun ló jẹ́ pé bó o one. bá fẹ́ jẹ́ alábùkún fún, But if you want to be a blessed àfi kó one, gbé àgbélébùú rẹ kí o sì máa you tẹ̀lé must Jésù. take your cross and follow I have Christ. decided to follow Jesus. I have decided to follow Jesus. I have decided to follow Jesus. No turning back. No turning back. Gbọ́ àdúrà kan tí Jésù gbà fáwọn ọmọlẹ́yìn. Listen to this prayer Jesus prayed for his disciples. Jésù gba àdúrà yìí fáwọn He ọmọlẹ́yìn. prayed this prayer for his disciples. Gbọ́ o, ìwé John 17 The book of John chapter 17 from verse 9 to 11. from verse 9. Mo fẹ́ kó kíyèsí nǹkan tí Jésù sọ o. John 17 verse 9 to 11 ẹ kàwé. Èmi ń gbàdúrà fún wọn. Èmi ń gbàdúrà fún wọn. Èmi kò gbàdúrà fún aráyé. Irọ́ mi gbàdúrà fún àwọn aráyé tó ń ṣe ètò wọn o. Ẹ Ṣùgbọ́n dúró, èmi ń gbàdúrà fún wọn. I am praying for them. Èmi kò gbàdúrà fún àwọn aráyé. I am not praying for the world. Àwọn tèmi kójọ ni mò ń gbàdúrà Those fún. that have gathered are the ones I am praying for. Àwọn tó mọ̀ mí ni mò ń gbàdúrà fún. Those that knows me are the ones I am praying Àwọn for. tó tẹ̀lé àṣẹ mi ni mò ń gbàdúrà Those that fún. are following my commandments are the Àwọn ones I tó am mú praying for. nǹkan mi ní òkúnkúndùn ni mò ń gbàdúrà fún. Those that are after my things are the Àwọn ones tó I ń am tẹ̀lé praying for. ẹ̀kọ́ mi ni mò ń gbàdúrà Those that fún. are following my doctrines, lay down rules are the Àwọn ones tí I'm wọ́n praying ní for. tó ń tẹríba fún àṣẹ mi ni mò ń gbàdúrà fún. Those that are bowing down for my rules are the ones I'm Èmi ò praying gbàdúrà for. fún ayé o. I am not praying for the Ṣé o pé world. Jésù separate ẹ̀ ń bẹ̀ yẹn? Jesus separated Ẹ the kàwé ẹ world. túbọ̀ yẹn kàlẹ́ ẹ̀kan sí. Èmi ń gbàdúrà fún wọn. Èmi ń gbàdúrà fún wọn. Èmi kò gbàdúrà fún Èmi aráyé. kò gbàdúrà fún aráyé o. Ṣùgbọ́n fún àwọn tí ìwọ ti fi fún mi. Ṣùgbọ́n fún àwọn tí ìwọ ti fi fún mi. Nítorí pé tìrẹ ni wọ́n ń ṣe. Tìrẹ ni wọ́n ń ṣe. Tìrẹ ṣáà ni gbogbo ohun tí ń ṣe tèmi. Àti tèmi sì ni ohun gbogbo tí ń ṣe tìrẹ. A sì ti ṣe mí lógo nínú wọn. A sì ti ṣe mí lógo nínú wọn. Hallelujah. Ṣùgbọ́n àdúrà tí Jésù gbà fún wọn. Did you listen to that prayer? Àwọn títí rẹ̀
his own people, kì í ṣe àwọn tó wà nínú ayé, not the one in the world, kò ń ṣe àwọn tó wà nínú ayé tó ń bájá sùn, not the ones sleeping with dogs in kò ń the ṣe world, àwọn tó wà nínú ayé tó ń jí owó ṣọ́ọ̀ṣì kó, not the ones that are stealing church funds, kò ń ṣe àwọn tó wà nínú ayé tó ẹ pé ṣọ́ọ̀ṣì náà fi ń pawó, not that are using church as a business center, kì í ṣe àwọn tó wà nínú ayé tí wọ́n ń sọ òótọ́ ṣùgbọ́n tí wọn ò ṣe òótọ́, not that are not those in the world that are saying the truth but they fail to do the kò ń truth, ṣe àwọn tó wà nínú ayé tí wọ́n ti fi gbẹ́rẹ́ ba gbogbo ara wọn jẹ́, not that are those people in the world that have spoiled their body with incisions, kò ń ṣe àwọn tó wà nínú ayé tó ẹ pé àgúnmu búburú ti ba gbogbo ẹ̀jẹ̀ wọn jẹ́, not those ones that have spoiled their health with bad powder, kò ń ṣe àwọn tó wà nínú ayé tó ẹ pé bó ṣe ń jẹ oyè àdúgbò náà ń jẹ oyè ìlú náà ṣe ń not jẹ oyè those òkùnkùn mọ́, ones that have spoiled themselves with so many ṣùgbọ́n titles, àwọn tó wà lẹ́yìn Jésù but Kristi those that are following ló Christ. sọ wípé That's why I said, alábùkún fún ni yín o, blessed are you, ẹ̀yin òtòṣì those that are poor, ẹ máa ní, you will have. alábùkún fún ni yín o, Blessed are you, ẹ̀yin tí ebi ń pa nísinsìnyí those that are starving, ẹ máa yó, because you will be filled. alábùkún fún ni yín o, Blessed are you, ẹ̀yin tí ń sunkún those nísinsìnyí that are weeping and ẹ máa crying, rẹ́rìn kẹ́yìn, you will laugh. alábùkún fún ni yín, Blessed are you, ẹ̀yin tí a kórìíra those that are being nítorí hated òtítọ́, because of the truth, ẹ̀yin tí a kórìíra those that are being nítorí hated Kristi, because of Christ, ẹ̀yin tí a kórìíra those that are being hated àtẹ̀túwá kórìíra yín lásán, not just because you're a ti hated, yọ yín kúrò nínú you have ẹgbẹ́ been wọn, removed among them, a ti yọ yín kúrò nínú you ìjọ have wọn, been removed from their church. oníkálukú ń lọ lọ́tọ̀ọ̀tọ̀, People are going their separate ways. àti ẹ̀ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ náà tẹ́tẹ́lẹ̀ ni, go their separate ways. nítorí òkùnkùn ò lè bá ìmọ́lẹ̀ ṣe, Because light and darkness have wọn ò no la relationship. ìdọ́gba ò lè wà pẹ̀lú àìdọ́gba, Positive and negative have nothing to do with so wọ́n gbọ́dọ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ náà They ni, must go their separate ṣùgbọ́n ways. Kristi sọ wípé For Christ said, lópin gbogbo rẹ̀ at the end of it alábùkún all, fún ni yín, blessed are kí Olúwa kó fi ọlá fún ọ̀rọ̀ rẹ̀, May God give fún honor ìgbàlà His ẹ̀mí word wa, for our salvation. fún ọ láti jẹ́ alábùkún For fún, you to be a blessed má lè hun one. ayé o, Do not run after worldly má lọ wọ things. ẹgbẹ́ búburú tó pé o fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì, Do not join any confraternity because you want to build your church. má lọ jẹ́jẹ́ níbi òkùnkùn nítorí pé o fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó gòkè, do convenate because you want to be high there. má lọ ṣe nǹkan tí ò yẹ kó o ṣe o, Do not go and do what you are not supposed to dúró de do. Kristi ọba aláṣẹ pé, Wait for Christ, the perfect one. aláṣẹ pé iṣẹ́ ayé wa He is the one that will perfect everything concerning yóò gba us. ọ̀rọ̀ rẹ rù, He will see to your case. yóò gba ìjàrá ìjà, He will fight your battle. yóò gbé ìrànlọ́wọ́ dìde, He will rise up for your help. nítorí pé bí ẹkún bá pẹ́ di alẹ́ Because kan, weeping may endure through the night. mo ní ìdánilójú wípé ayọ̀ ń bọ̀ I ní have an òwúrọ̀, assurance that joy comes in the morning. lékè gbogbo rẹ̀ wá nìyí o, Above all things, jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀rí máa bá orin ìrìn àjò, let this word guide you through your nítorí pé journey. nínú ìwé ìfihàn orí kejìlá, Because in the book of Revelation chapter nígbà 12, tí ogun ayé àti ogun ọ̀run tí wọ́n wà nínú ìjàkadì, when the earthly and the heavenly wọ́n ṣẹ́gun nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ they àgùntàn overcame by the word of the àti nípa Lamb ọ̀rọ̀ ẹ̀rí and by wọn. the word of their testimony. Jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀rí yìí kó máa bá orin ìrìn àjò Let gbogbo tó ń ṣe. this be your let this accompany you in your journey. Ọba tó sodò mara di dídùn wá sọ ayé rẹ̀ di The dídùn. one that has turned the leader of Mara into a sweetness one will turn your life to be so. Ògo Ọlọ́run yóò sì farahàn ní ayé And the rẹ̀. glory of God will be Ní revealed in orúkọ your life. Jésù Olúwa wa. In Jesus' Ẹ jẹ́ mighty ká name. gbàdúrà, ẹ jẹ́ ká sọ fún Let Ọlọ́run. us tell God, Olúwa Lord, ní gbogbo ọ̀nà tí mo ti ń ṣe ìfẹ́ ti in ayé every way that I've been tó ti pleasing sọ the mí world, di ènìyàn that ègún. have placed curse on my life. Rà mí padà lórí Lord, àdúrà. redeem me. Orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́. Ọlọ́run Adániwáyé rà mí padà ní gbogbo ọ̀nà tí mo ti ń ṣe gbogbo ọ̀nà ìfẹ́ tí mo ti ń ṣe ìfẹ́ ayé. tó ti Tó mú mi fà mí kúrò sábẹ́ nínú orúkọ ègún. Jésù. Ọlọ́run ó yá, Olúwa dá mi padà sójú ọ̀nà. Olúwa dá mi padà sójú ọ̀nà. 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 ní gbogbo ọ̀nà tí mo ti sọnù, tí mo ti Dá mi padà rìn sójú jìnnà. ọ̀nà. Jésù Ọlọ́run dá mi padà. Olúwa wa. Àmín. Olúwa gbogbo ibi tí mo ti ń yó nínú ẹ̀gbin. Gbogbo ibi tí mo ti ń jẹ́ Olúwa, gbogbo ibi tí mo ti ń rẹ́rìn nínú ìbànújẹ́, tí mo ti ń rẹ́rìn nínú ẹ̀gbin. Olúwa fi àánú dá mi padà síwájú rẹ̀. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ o, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, gbogbo ibi tí mo ti ń yó nínú ẹ̀gbin. Lórúkọ Jésù, olú ẹ̀ fi àánú dá mi padà. Bàbá fi àánú dá mi padà. Adániwáyé fi àánú dá mi padà. Olúwa fi àánú dá mi padà. Olú ẹ̀ fi àánú dá mi padà. Adániwáyé tí mo ti ń jẹ nínú ẹ̀gbin tó lòdì sí ìfẹ́ rẹ̀. Lórúkọ Jésù, olú ẹ fi àánú dá mi padà. Olú ẹ fi àánú dá mi padà. Adániwáyé fi àánú ayé mi padà. Olú ẹ fi àánú ayé mi padà. Olú ẹ fi àánú ayé mi padà. Adániwáyé fi àánú ayé mi padà. Jésù Olúwa wa. Orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run á gbé ọ̀gá, ẹ̀mí mímọ́ á yìn ọ́ lógo.
afọpẹ́ fún yín a fi ìyìn fún yín fún ọ̀rọ̀ yín tó jáde lónìí Olúwa gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ ẹ gba ìyìn wa ìjìnlẹ̀ ìfẹ́ ẹ gba ọpẹ́ wa adániwáyé ẹ gba ìyìn wa à ń lọ nínú ọ̀rọ̀ yín a ṣetán nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù ọ̀rọ̀ yín jẹ́ kó gbé wa ró ọ̀rọ̀ yín tá a gbọ́ lónìí nítorí pé a fẹ́ di alábùkún fún ní gbogbo ọ̀nà lórúkọ Jésù jẹ́ kí ọ̀rọ̀ yín kó bá wa sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tá a bá kúrò níyìn lórúkọ Jésù Olúwa ẹ túmọ̀ ọ̀rọ̀ yín fún wa gbogbo àwọn tó ti ṣìnà Olúwa ẹ dá wọn padà sójú ọ̀nà gbogbo àwọn tó ti sọnù Olúwa ẹ fọ̀rọ̀ yín wá wọn rí gbogbo àwọn tó ń sunkún ẹ fọ̀rọ̀ yín rẹ̀ wọ́n lẹ́kún gbogbo àwọn tó ń tẹ́bí ń pa ẹ fọ̀rọ̀ yín pèsè fún àìní wọn Olúwa ẹ ṣe wá ní alábùkún fún ìjọ Kristi ń ṣìnà lójoojúmọ́ Olúwa ń ṣèfẹ́ inú wa àwọn tó wà ní lágbo wọn ń padà sínú ayé àwọn tó wà nínú ayé tó ń padà sínú ìjọ òtó nǹkan Jésù olùgbàlà ra ìjọ rẹ padà gbogbo àwọn ẹni ìpè àwọn ẹni iṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù Olúwa fún wọn ní ọkàn mọ́yé ẹ fi àṣẹ yín gbé wọn ró ẹ má jà ṣubú ara o ẹ má jà ṣubú ẹ̀mí níkẹyìn má jà sunkún ọba àwọn ọba ẹ ràn wá lọ́wọ́ ẹ gbọ́ ẹ̀bẹ̀ kẹ́ gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín 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 lórúkọ Jésù. A dúpẹ́ púpọ̀ fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún wa lónìí lórí ètò Onihinrere Sioni gẹ́gẹ́ bí ó ti ń lò wá fún iṣẹ́ mímọ́ rẹ̀ bàbá wa tí wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa tí wọ́n sì tún jẹ́ ògbufọ̀ lónìí àwọn ni apostoli Daniel Ofẹ́mi àwọn ni Ọlọ́run lò lẹ́yìn lọ́hùn ni a ní alàgbà Ṣẹ́gun Ọlátúnjí àwọn ni Ọlọ́run lò láti wà lẹ́yìn lọ́hùn ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi orí ọ̀fẹ́ Ọlọ́run alààyè yóò túbọ̀ wà pẹ̀lú wa afẹ́kẹ́ wa ṣonígbọ̀ wa lórí àwọn ètò tí a ń ṣe yìí tẹ́ bá ní nǹkan tàbí òmíràn láti bá wa sọ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 081-655-37283 081-655-37283 ajínrere Michael Adébọ̀wálé Adéoyè bàbá ìjọ lórí rédíò ló ń fi ayọ̀ kí n pé a ó tún fi ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo shalom shalom. Ìdí rẹ̀ àlọ́ rí ẹ ṣe dé.